ọjọ́ yìí ọjọ́ ẹ̀yẹ lọ́jọ́ òní jẹ́ nígbà tá a bí ìyáàfin Ìfẹ́olúwa Fákáyọ̀dé aya Bọ́lárìnwá sílé ayé. Ọmọ wọn ní Ìlá-Ọ̀ràngún ọmọ Ògbóyè Kọ́lá ọmọ Ògbóyè Délé ìlú ẹrú ò gbọ́dọ̀ wọbẹ̀. Ọmọ bíbí rẹ̀ ò ṣe é fowó rà. Àbíkẹ́ orí ẹ ló bá ẹ ṣe èèyà orí ẹ ló bá ẹ ṣe. Ó ṣọjọ́ ìbí ó tún gbà yìí ó tún gbẹ̀yẹ orí ẹ ló bá ẹ ṣe. Àbíkẹ́ ó ti ṣọdún èyí ó ṣàmọ́dún ó ṣẹ̀mí ó ṣe jù bẹ́ẹ̀ lọ nínú ayọ̀ ìdùnnú àlàáfíà ìfọ̀kànbalẹ̀ àtàìkúbálẹ̀ ọ̀rọ̀ ni. Gbogbo òṣìṣẹ́ akẹ́kọ̀ọ́ òbí ẹbí àti gbogbo ará Beatrice Pesa Ruby School pẹ̀lú Yorùbáwùmí ní kí ọ wípé o kú ọdún òní o.